Hello, mi ò gbọ́ yín dáadáa o bóyá sábìsì ní tí mo wà ní because bídè pé kan ní mo wà. Honestly, mi ò gbọ́ dáadáa. Hello, uncle, ṣé tí ń gbọ́ mi? Bẹ́ẹ̀ mo ti gbàgbọ́ ẹ báyìí. Mo ń gbọ́ sá kí ló ṣẹlẹ̀ sá? Ohun tí mo ní kí n sọ fún ẹ ni wípé ọ̀rọ̀ bọ̀dá mi ni. Wọ́n gbé wọn wá láti ilé wọ́n ṣàárẹ̀ wọ́n sick. Dáàdì mi ara wọn ò yá kí ló ṣe wọ́n? Kì í ṣe àìsàn tó dá wọn dùbúlẹ̀ àmọ́ àìsàn tá láti mójútó ní kíákíá ni. Kíákíá pàápàá. Mi mọ àwòsàn ló lè yọjú sí mi káyọ̀ ti bẹ̀rẹ̀ kankan lórí ẹ̀. Ẹ̀pọ̀ kí ló ń ṣe àwọn ará abúlé yìí? Ṣé tí wọn ò lè ránṣẹ́ fẹ́mi tó wá jẹ́ pé. Létà ni mo ṣe ń gbọ́ bí mo ṣe ń gbọ́ yìí. Ọ̀rọ̀ àgọ̀ náà ló ń sọ. Nígbà tó ránṣẹ́ sí ẹ tán ti ránṣẹ́ sí mi. Ṣé gbọ́n tèmi ni? Dáàdì jẹ́ ọ̀kan ọ̀tẹ̀. Kíní kan la máa tẹ̀ka tó tẹ̀ kíní kan ṣé wọ́n gbọ́ ìdí rẹ̀ ni. Mo sorry sir. Okay sir. Nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé. Àtiwárí yẹn kan ló jà. Kò ń ṣe problem láti wá rí sà. Tí n bá ń ti fi ṣẹ́ bọ̀ lọ́la, máa mi ṣe máa tètè gba ọ̀dọ́ yín. Even mo tẹ̀ fẹ́ introduce èèyàn kan sí ìpín àtúntò àwọn àjọ wa. That's all right. Èmi náà máa rí tiẹ̀. Ẹ ṣé sà. All right. Oh, man. Nǹkan máa ṣe ni pé máa kàn yín rárá in the next 30 minutes. No, ẹ máa retí mi. All right. Àbáyọ̀ náà dáa. Wà á wo ibi abẹ́ tébù tó wà ní rúùmù yẹn. Àwọn fáìlì tó wà ń bẹ̀ kó. Check-in tó wà ní. Bí ọdún rèé wo Àbáyọ̀ gbé kíní mo ní o gbé wá ẹ kò dẹ̀ sọ fún dáàbì pé bí ọdún wà mí ó máa pẹ̀ bí ẹ̀ ó tọ́ sí àbò fẹ́ ládéhùn sọ́rí táǹtì fẹ́ jáde lóde yìí. Hello my dear. Ìyàwó àfẹ́sọ́nà mi. Ìyàwó àfẹ́sọ́nà what's the name? Bísí obìnrin àti Bísí obìnrin. How are you my dear? Electricity now. Òun fẹ́ lu toilet ó ti sọ fún láti mọ́. Lọ sí ìtọ́kàn yẹn. Tí bẹ̀rẹ̀ bá dẹ̀ tẹ lọ́rùn lè lo ti bedroom. Lẹ́mọ̀ ìdí à. Ẹ má bínú. Ìwọ náà mo jù lọ sọ́jà. Ẹyin mo fi jọ. Yes. Ajadi. Sáájú àgbàdúgbò sàn. Àìwọ́ òde lọ́mọ mi. Máa tún lọ sí ìgbà tó ń gbé ní kí àtẹ́ǹsì náà. Ìgbà tí wọ́n kú fóònù mi wọ́n ṣe gbọ́ àlàyé fún mi lóríṣiríṣi pé nípa bí ara yín ò ṣe yá. Báwo wá ní sìn torí wọ́n sọ wọ́n jẹ́ kí n mọ̀ pé àwọn ti gbé yín lọ sí hospital. Èmi ti wọ́n right. Ṣáká lára dá. Ṣé pé kò sí nǹkan tó ṣe yín bí mo ṣe ń wò yín? Ara wọn yá. Lóòótọ́ ibà ní dókítà pé ṣé òun gbádùn mi bí ọdún ṣùgbọ́n ibà ńlá ni. Ibà tó Ìlà ní. Èwo yẹn ṣe yẹyẹ ìjẹ́ pọ́nmọ́ lọ́rùn ni yóò jẹ́ ìjọba rẹ̀ fún. Ìgbà ó ní ìyá yìí níbi pé débi tó lè sọ fún mi. Bí lè mọ̀ wá kẹ́sọ̀ pé mọ́ mi ti dé o. Ẹ lè ṣe dára lè dé mà. Ìyá ìyá débi. Ẹni tí èmi àti ẹjọ́ wá síbí. Òun náà ni mo ń sọ ṣé bí ìyá ìyàwó tiẹ̀ ni. Ìyàwó àfẹ́sọ́nà mi ni tí mo ní kí wọ́n introduce sẹ́yìn àti òǹkú kí dẹ̀ mọ bí ara yín tí ò yá bó ṣe jẹ́. Orí ẹ̀ ò burú. Ìyàwó àfẹ́sọ́nà ẹni ìyá ìyáde bí pé kí mò ń wò yìí. Kí ni ẹ máa ń bá aláàtọ̀ ọmọ ọlọ́mọ jàre? Dèlà ni mo mọ tí mo ń sọ. Ọmọ tá ẹ sọ. Mo gbọ́ kékeré ni ẹ. Ìyá mi sọ̀rọ̀ kékeré ní ìyá mi ẹrú rẹ̀ mo kí yí o.
bá mi wá kí ni mo fẹ́ embarrassment yìí. ẹni tí mo wo yìí máa ṣẹgbẹ́ àti ìgbà ọláyà ọmọ sá. ilé yóò ṣarúgbó ọmọ kékeré tá a jọ wá bí nínú. àti ìgbà ọláyà ní bá ń bọ̀ tí mọ́tò pa ńlá sí à. èyí dádì. àmì lẹ́yìn ìṣọmọdé arúgbó rẹ̀. ẹyẹ ní bí jẹ́ ọ̀dà. ọ̀rọ̀ arúgbó mi sẹ́mi ọ̀rọ̀ tí mo sọ ni. àgbà ti dé ọgbẹ́ ṣe lọ́kùnjọ́. dádì ẹ̀ stop ẹ̀. ṣe bẹ́ẹ̀ embarrass wọn lọ́wọ́. dádì irú embarrassment wo lélẹ́yìí àlejò tá a jọ wá síbi yóò máa ẹ má sọ̀rọ̀ sí ọmọ kékeré ni. Bíọ́dún ẹni tó wé yìí ṣọmọ ìyá arúgbó pátápátá ni Ọlọ́run gbọ́ Ọlọ́run ọba ń gbọ́ kò sí yín lẹ́nu ẹ̀ mọ́ gbogbo èyí ti tán gbogbo oró ti funfun gbogbo ara ti hun jọ. ok so which means pé gbogbo nǹkan tí ọ̀nkú ṣàlàyé fún mi tó ló ń ṣẹlẹ̀ sí yín tí n bá tiẹ̀ sí bí tí mi ò rí yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ èyí tẹ́ ṣe yìí gan ti fi wọ́n pé nǹkan kan ṣe yín lóòótọ́ ni àṣọ nǹkan tẹ́ ń fèsì rí ọ̀nkú. ok ẹ jọ èmi mo ní advice kan tẹ́ bá máa gba suggestion mi o ṣe rí medically ẹja pa nǹkan tó ń ṣe dáàdì mi ẹja party spiritually ẹja tẹsẹ̀ lébọ̀ ẹ ṣe jẹ́ ká gbé wọn lọ sí church. mọ́tò ló máa pààyẹ́ lọ́nà ọ̀run èmi ni mo sọ mọ́tò ló máa pààyẹ́ lọ́nà ọ̀run so èmi ni kò gbé lọ church ó ti church kan ẹ̀rọ àsàlátù ni kò gbé mi lọ kọ́ àwẹ̀ ń ká fún mi orí ẹ̀ ti burú ṣùgbọ́n wá gbọ́ over my dead body ló máa fi arúgbó tó lọ yìí torí gbogbo ohun tó kù fún láyé kò lè tó 5 years kó tó kú kò séyí gbogbo ara ló ti hun jọ dẹ́ra ní dèrè mo ṣe sọ yìí ní ojú ẹ̀ ní ilé kọ́ ló ṣe máa fẹ́ ìyàrá gbogbo kùtùkù jẹ ìwọ̀n fẹ́ fẹ́ ìyàrá 85 orí ẹ̀ ti burú èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yàrá mi. ẹ bẹ ká ìyá arúgbó ọkọ kí ni gbogbo eléyìí. gbogbo ẹ̀ náà kí mo ti wá fẹ́ ṣe báyìí wọ̀ lọ́wọ́. ohun tí mò ń face nìyẹn àbí ká ṣe báyìí ṣé wàá mú wọn sọ́dọ̀ ṣé pé bóyá kí n mú wọn sí ọ̀dọ̀ tèmi ìyẹn gan ṣé pẹ̀lú ara wọn tí ò tí yá yìí àbí tí wọ́n bá gbádùn tó. kò ṣẹ̀ṣẹ̀ kan tẹ́lẹ̀ ẹ̀. rárá ẹ jẹ́ kí wọ́n ṣèwà ń bí ẹ jẹ́ kí n tẹ̀ wọlé náà kí n lọ bá wọn sọ̀rọ̀ kí n tó mọ orú ìgbésẹ̀ tí màá lè gbé. ní máa wọ́ sí àbúrò gbèsè ayé wò. àbáyẹ̀wò rẹ̀ gbéwèé owó ẹ̀ wá kí ni mo ṣe fún wọn. ẹ jẹ́ kí a gba àdúrà ayérayé ọlọ́run ògo tiwa ẹ̀rí ńlá olókìkí ìmọ̀lẹ̀ ọba tó ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù ẹ̀yin lọ pẹ́ tó sì ẹ̀yin ní ìyẹ́ gbogbo tí ń ní orúkọ jésù ẹgbà ọpẹ́ wa ọba àwọn ọba ẹgbà ẹ̀yìn wa ẹ dì wá mú ẹlẹ́dà ẹ ṣe wá lógo tí ó dì bàjẹ́ jésù kristi olúwa àti olùgbàlà wa. ìròyìn tó ń gbàdúrà tẹ́lẹ̀ òdíjú. àìdíjú mi mo fi ń protect wa àti bí ọdún ni. ṣé o ń gbọ́ bàbá ẹbí ọdún. bí ti báwo àwa là ń ṣàìsàn ni abẹ́ ìlẹ̀ ṣàmùdí. àfọ́jú lẹ́yìn méjèèjì kódà ẹ̀yìn méjèèjì lórí aláàárẹ̀. ṣé o gbọ́. àìdíjú mi ni ò jẹ́ kí n tó wà láyé àyà yìí kó ti fò mọ́ yìí kó fà ya pẹ́rẹpẹ́rẹ. kí ló wà láyà mi ṣé bíbélì tí mo gbé dání. àyàlẹ́ gbé bẹ́ẹ̀ sí. àmì ológbò tó wà láyé ayé tó ń wò mí tí mo ń wo yìí ojúkòrò ẹ̀kọ́ ojúkòrò jẹ́. ojúkòrò ẹ̀ sọ́ọ́ ẹ̀ bá sí méjì jáde ẹ̀ ṣàkóso àwọn tó ń lò lóyún. tí kò ní ológbò lójúkòrò náà bí ọdún ó ti wá fẹ́ sùn mi báyìí. ọkùnrin sọ́ọ̀rì jáde ẹ má bínú. sọ́rí torí eléyìí tí wàá pọ̀ jù mi ò tí ì dé ẹ̀dá mi náà alájọbí máa burú o alájọba jẹ́ ká alájọbí bọ̀dà eléyìí ń kájú o mo ti lọ lé aráfa àtẹ̀bọ̀ ọ̀bẹ̀ ni kódà lọ lé babaláwo kò sí babaláwo ní í ṣe tán kódà ó ní ra odindi ẹran tí mo sara ó ní ra odindi ẹran pé àwọn lásán làwọn fẹ́ lò mo rà á mo ṣe bọ́ ẹni kí n ṣe gbogbo yá àti ẹ̀yẹ fẹ́ nu sọ̀sọ́kúsọ káàkiri. léde ní gbogbo ẹran yìí ahọ́n ẹ̀yẹ ni ahọ́n ẹ̀yẹ nìkan tó fẹ́ lò. ìran náà ni pàbó ló bọ́ sí ìwọ tún dé oníkà máa bọ̀ níbi onífunfun ọ̀dọ̀ aláṣọ funfun ọ̀hún láwa yìí o. sọtúbọ̀ sọkúsọ ní bàbá ẹ̀ tó wọ́n ti rí àwọn olóńgbò tí rí àwọn yóò ní. àníkẹ́ stop stop ẹ̀mí láìpẹ́. òwúrọ̀
ẹ wá máa mú wọn lọ. ẹ wá máa mú lọ ẹjọ́. ẹ wá máa mú lọ ìmọ̀ràn kan tí mo kàn máa gbà ní pé bó ṣe ń lọ ẹ má ẹ̀ kó jájà o. ẹ méjèèjì ẹ padà wà rí mi nǹkan tá máa ṣe sí máa sọ fún ẹ ó yá. bá mi ẹni ilé yá fún mi sí yá iná ẹ ṣàníṣó èyí ń bá akọ máa dọ̀tí yàn kiri. ẹ ṣáà máa bẹ̀rẹ̀. mi ìbínú èmi àti ọmọ ẹ̀ à ń padà bọ̀ ṣe ẹ̀ àtẹ̀tí. wọ́n máa rí tí má ṣe kàbọ̀ mi ìbínú ó dàbọ̀ ẹ ṣé o. ìbò sí o ẹgbà mí o n ó ti ṣe yí sí o èèmọ̀ o èèmọ̀ ló kó sí pẹ́pẹ́. ẹ fẹ́ lọ rest ṣé kò yẹ ká tiẹ̀ jọ jókòó ká jọ sọ one or two things ni. níbi tá a ti bọ̀ ọ̀rọ̀ la sọ níbi tá a ti gbé tọ̀hún náà ọ̀rọ̀ la sọ jẹ́ kí mi lọ rest. ẹ jọ ṣe fẹ́ gbọ́ I need láti sọ one or two things ẹ má bọ̀. báyìí kọ́ ni yóò máa rí lọ báyìí kọ́ ni yóò máa rí lọ gbogbo ìṣòro tí a kò bí mi mọ́ gbogbo ìṣòro tí a kò bí mọ́ mi lórúkọ Jésù mo ń gba aládùúrà wípé báyìí kọ́ ni yóò máa rí lọ wàláì. bọ́dà àdúrà tèmi pàápàá ń bá yín gbà ní wípé kó má ṣe báyìí máa lọ títí. but anyway ohun tí mo fẹ́ bá yín sọ rẹ̀ títí tí àmódi tó ń ṣe yín máa fi yín sílẹ̀ mi ò fẹ́ kẹ́ kó nu lé. Dílárí ṣé nǹkan tó ṣẹlẹ̀ lọ́dọ̀ pásítọ̀ àti ọ̀rọ̀ tí pásítọ̀ sọ ìyẹn ló fa ínsọ̀tì sí mi báyìí Dílárí. ṣé kò tó torí ẹgbẹ́ mi ló ṣé kò tó torí ẹjọ́ mi ò ní fẹ́ kẹ́ kó nu ọgbà yìí títí tára yín máa fi yá òótọ́ lẹ gbọ́ lẹ́nu mi hàn. ìsókè ẹ̀wọ̀n ọdún mélòó ni o fi mí sí báyìí pẹ̀lú ṣàṣekára. wẹ́ tí ẹ bá pè ní ẹ̀wọ̀n bó ṣe yẹ ìwọ̀n ni but restriction inú mi lè lò pẹ́ kátàkátà. the house arrest. tẹ bá pè bẹ́ẹ̀ but ẹ ṣáà má jáde kó nu ọgbà yìí tèmi nìyẹn. Dílárí àdàbí tó bá jẹ́ pé owó mi ò sí nínú owó tí mo fi rẹ́ lọ sí skul tó bá sọ ìwò lọ́lá sí mi àbí owó mi àbí ẹni la ní èmi lè resort àbí èmi ni mo ti yá wèrè torí mi ti dàrú àbí bọ̀dẹ́ ẹ ti di dìbò lógi. torí owó yín tó wà ní owó tí mo fi lọ skul náà ni mo ṣe wàhálà tí mo ń ṣe ẹ̀yin náà kẹ́ wá farabalẹ̀ kẹ́ gbọ́ tèèyàn ẹ discuss èèyàn káàkiri náà enough is enough. ẹ bọ́ ẹ wá Dílárí ẹ ṣáàjọ ọgbọ́n tó wẹ̀ lọ́kàn yàgò ẹjọ́ àbí. ẹ wo ẹyin bọ́dá mi Yorùbá bọ̀ wọ́n ní iye kan alábàáhùn kò jù báyìí lọ gbogbo tí mo ń bá yín sọ yìí fún àǹfààní tìyín náà ni ṣe bí ìyàwó yín nìyẹn bẹ́ẹ̀ ṣé olóhùn lè dáná fún yín kò tó bẹ́ẹ̀ ẹ má kó náà gbà yìí nítorí kí kára yín lè yá náà ni káwọn èèyàn má bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ̀kúsọ sí yín lára tábàlẹ̀ tí ń sọ sí yín lára ló máa dùn àwa ìdí tí mi ò ṣe fẹ́ kí ẹ bẹ̀rẹ̀ sí ní jáde káàkiri títí tá a máa fi rí solution ẹ̀ kí ni. ọ̀pọ̀lọpọ̀ ló wà lórí ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ japa mi ẹ má sọ̀sọ̀ láìpẹ́ mi ojú yà ká ẹ má sọ̀sọ̀kúsọ sí mi o. bọ́dá ẹ má rí kankan mo fọlọ́ pé ẹ gbọ́dọ̀ rí ẹnìtì nípa ìjọba kẹwàá lọ sí ọ ní kọ̀ọ̀kan wọ́n lé ní sẹ́ẹ̀ ẹ lọ sùn. èèmọ̀ ni mo gbé wálé kété tí mo dé labọ̀dé ọdẹ bíi káríkú karárùn bíi kárẹ́bọ̀ra káríwìnlẹ̀ o ohun tí mo rí ayé ò rí wọ́n ṣe bọ́mọdé tìyá wèrè ẹ̀ ò rí. èèmọ̀ lùkùtù pẹ́bẹ́. ẹ gbà wá o wọ́n sọ wípé ẹgbẹ́ ANTP ti túká
olóyè Jídé Kòsọ́kọ́ sọ pé rárá o àhesọ ọ̀rọ̀ ni ẹgbẹ́ yín kò túká torí mi ò kí sára yín ẹgbẹ́ yín ò ní túká ilẹ̀ bá ń lò. aláǹgbá lórí ọmọ èèyàn. wọ́n fi abájọ tí orí fi máa ń yún àwòkọ tí bá dẹ̀ ní kí n sọ fún bálàgbà wà lórí ẹ̀ tó bá mẹ́ra aláǹgbá yà sálọ ṣùgbọ́n ó bẹ́tà kí n wá ọ̀nà tí màá fi pa aláǹgbá yìí ju kí n sọ fún àwòkọ káláǹgbá yìí sálọ lọ àfi kí n pa. Akin ọmọ Akínra ilé méjì ní London kí ni tèmi. jẹ búlọ́ọ̀kì yóò wo jù báyìí tí n bá ní kí n ṣe búlọ́ọ̀kì máa aláǹgbá yìí lórí àwòkọ àtòrí àtàláǹgbá ló máa fọ́ yángányángá jẹ́ kí n rọra wá nǹkan tó fẹ́lẹ́ tí n bá dẹ̀ ní kí n mú gòyìn náà kí n jù ìgò àfọ́ lórí ìkíkan lọ́kàn ilé bẹ́tà. ẹ wá gbọ́ ìkìlọ̀ pàtàkì yìí o àgbá kejì kì í ṣe pé. Àwòkọ́ aláǹgbá ni mo ti fẹ́ bẹ́ẹ̀ pa. Bàbá àgbà yẹn ló lórí aláǹgbá. Àgbà pa mí à ìwọ̀ ẹ̀jẹ̀ lórí mi. Bàbá àgbà ti rẹ́ mi sọ́run. ṣé ìríran kí ni ohun tí ẹ rí lọ́bẹ̀ kẹ tó wà ní sọ́wọ́ fọkàn sí kí ló dé tẹ ṣe irú nǹkan báyìí fẹ́ yẹn lẹ́nu. ẹ má Dìlání mi jáde. Dìlání tó nígbà tí mi ò ya wèrè torí mi ò yí. gbogbo ilé ìtẹ kóra yín sí kò yé mi kò yé rárá o ẹ fẹ́ pa ẹyàn lẹ́ni ni ṣé ẹ mọ̀ ìpẹ́ni tẹ̀ ń wò yìí òun náà ní àwọn ẹbí tiẹ̀ ṣebí iṣẹ́ ló wá ṣe ń bí. oore ni mo ṣe ó kàn fẹ́ di mọ́ mi lọ́wọ́ ni aṣọ onítẹ́bí nísàn òbí kan pé oore níwọ̀n aṣọ nítumọ̀ oore mo ṣe fáwòkó oore ni mo ṣe fún o oore ni mo ṣe fún àwòkó for 7 years lọ́wọ́ kó máa kí mi pé ẹ ṣe àná o ẹ ṣe last month o ẹ ṣe last year o. Akirisore kí nìdí o. good aláǹgbá ni mo rí lórí ẹ tó ń rìn kò tó wá ń ṣe ordinary aláǹgbá o àwọn akọ aláǹgbá tí wọ́n máa sọ pé kò ń ṣẹ́rù létí yẹn ni o lórí kì lórí ẹ tó play draft lórí wèrè yìí. ẹ ń gbà tẹ́yìn rí aláǹgbá ní orí ẹ ẹ̀yin ṣe ìrànlọ́wọ́ kẹ́ bá fi ọwọ́ mú aláǹgbá òun kú ó ṣe jẹ́rìn lẹ́ làmọ́ lórí. Dèlàní use your brain kí n fi ọwọ́ mú aláǹgbá kó gé mi jẹ́ kí wárápá ó mú mi kẹ̀gbọ́n o tó máa tọ́jú wárápá. wọn ò sọ fún mi o wọn ò dẹ̀ bá mi mú kúrò ìwé ìròyìn Yorùbá ni mò ń kà lọ́wọ́ ẹnìkan tí wọ́n bímọ pa ní Ìlọrin nítorí ìdúró ibẹ̀ ni mo bá dé àfi gbàrú ìbọn ni mo gbé ṣe bọ́. ẹ wò bàbá ṣẹ́rí ẹ ṣàtẹ̀kẹ̀ yìí sí pẹ̀lú bórí ń ṣe rí yẹn ní láti ṣubú púpọ̀ má bàa fa ẹ̀fọ́rí ẹ ní sùúrù díẹ̀díẹ̀ ṣe ti gbọ́. ẹ wo ẹjẹ sọ fún yín o ṣé ẹ mọ tó ń pè ní murder charge ẹ mọ ẹ gbọ́ murder case rí ẹ̀sùn apànìyàn ẹ gbọ́ rí lájọ àgbà ẹ pẹ́ ní àtìmọ́lé òótọ́ lẹ gbọ́ lẹ́nu mi ẹ kò dẹ̀ sẹ́ tó wọn bá yín dá sí kọ́kọ́ gbọ́dọ̀ ṣe o. so oníjọba kú dépé tí bá ṣàlàyé fún ọ pé aláǹgbá mo rí lórí ẹ̀ wọ́n á lọ tì mọ́lé. ṣé ẹ rí tí ìwà ṣe kọ̀díṣà tí mo wà ó yẹ kí n fò mọ́ yín lọ́rùn kí ìyá gbogbo aṣọ yín ni. ṣé o ń gbọ́ṣẹ́ irú kankan èèyàn fọ́ ẹ lórí báyìí ṣé yá aṣọ mọ́ lọ́rùn ní settlement ẹ̀. ẹ̀yà aláǹgbá lórí mi lẹ́gbẹ́ ìrìjì ìmọ̀ wò lẹ́bi fọ́ mi lórí ní kọ̀díṣà tí mo wà yìí kíní yẹn sì ń dún gbọ̀n lórí mi báyìí bí mo ti wà yìí. àwòkó àwòdì. ẹni tó mọ ojú ògùn ló ń pa obìnrin rè já lọ.
mo lẹ́ni tó mojú òògùn ló ń pọ̀ obìnrin já lọ. ẹ tó fẹ́ pa obìnrin rè ẹ tó gbọ́ màdámù kí n tó tẹ̀lé yín kẹ́ ẹ lọ pa obìnrin rè kí lẹ tún rí o kó má jẹ pé mọ́tò lè bá mi pa mí lọ. àwòkọ mi ò ná bàbá wa yìí mi ò ná. àwòkọ ẹ kò sí àwòkọ parí ẹ tẹ̀lé wọn. bọ́dà mi kí ìtẹ̀lé wọn lọ bó. bọ́dà mi wàá rí pé lágbára ọlọ́pàá ní inú orí mọ́ mo ti tábọ̀ ní ẹ̀. àwòkọ jà lọ àwòkọ má jẹ̀yà ọ̀rẹ́ là ó máa ṣe. ẹjọ́ ẹ bàbá mi sílẹ̀ máa fẹsẹ̀ rìn. àwòkọ ẹ mojú ọ̀pọ̀lọpọ̀ obìnrin follow me kí ìtẹ̀lé wọn. àwòkọ follow me. àbí ṣẹ́gbọ́n yìí ò lè kó bá mi báyìí. ẹ wò máa yàn ṣẹ́rí à ń pè kí ní ìlú òun láàrin wọn ẹ̀kíní pé ẹ̀kejì pé tí bàbá iṣẹ́ kò ní pààyàn sí wa lọ́rùn ìjọ kan ṣá bàbá kan ní tó dé nìyẹn kí wọ́n kọ́ ti máa sọ. ìwọ náà má ti sọ̀rọ̀ lọ́bẹ̀ yẹn àwa ni ká ronú solution má gbàgbé wípé gbogbo tí wọ́n ràn tó ń ṣe ń village náà nìyí tán fi pè wá. kí wá ní solú kí báyìí kí ni solú kí báyìí torí ọ̀rọ̀ ilé yóò fẹ́ yé mi mọ́ ẹ̀yin lẹ́lẹ́ bí o ẹ̀yin lẹ́lẹ́ jẹ́ ẹ̀yin kẹ́mi bẹ́ẹ̀ ṣe máa ṣọ̀rọ̀ fámìlì yìí o. o tiẹ̀ jẹ́ tẹ̀lé wọn kó tó má lọ ṣẹlẹ̀ lẹ́nu léṣe. ẹ ṣàpẹ̀lẹ́ kí ni mo sọ pé kó má lọ mú wọn wá nísìn wọn dàbí ẹni pé bóyá kó lu ẹ̀kan ra bóyá pé yóò fẹ́kẹ́ bí ọkọ mọ́ra ni èmi ò máa fẹ́ rí gbogbo alábàáyé o wọ́n ṣe ro funfun wọ́n ṣe wà ń dáhùn láàmú ní nísìn. ìbò sí o ẹgbà mí o n ó ti ṣe irú wàhálà wo ni wọ́n á kóra mi sí báyìí gbogbo ohun tó ń ṣe mí èmi lè mí mọ̀ ṣùgbọ́n àwọn èèyàn wèrè ni wọ́n ń pè mí bẹ́ẹ̀ orí mi ò dẹ̀ yìí kí ni mo ṣe fẹ́ ṣe tí wọ́n fẹ́ fi mọ̀ pé mi ò ṣe èrè báyìí. kó jẹ́ pé sátírà mọ́ni tó jẹ́ èèyàn tèmi wà ń bí nìsí ọ̀rọ̀ mi ayé kó jẹ́ pé ọ̀rẹ́ mi tẹ́jú epo tọ́rọ̀ mi yé sìn tápọ̀ wà bí ọ̀rọ̀ mi ayé tó bá jẹ́ pé aláàjì haúláàdì tí ọ̀rọ̀ èmi àti ẹ̀jọ̀ yẹra wá wà bí sìn ọ̀rọ̀ mi ayé kódà tó wáyé pé aláàjì ọlọ́gbẹ́bẹ́ Ibrahimu tó wà bí sìn ọ̀rọ̀ mi ayé á lè bá mi ṣàlàyé fún àwọn dìndìnrìn tí wọ́n jẹ́ fámìlì mi pé ara mi yá látàárọ̀ àná sí mi ò lè jẹun ṣé oúnjẹ tí ìwé ń tọ̀ sí tí ìwé ń yàgbẹ́ sí tí ìwé ń fọwọ́ pu ọbẹ̀ ṣé yẹn ni mo fẹ́ jẹ. abájọ tábúrò mi àti ìyàwó ẹ̀ fi dàbí àpò kòkó ìnáwó àjẹmọ̀ wá lọ sanra àyà tí n bá ti jáde lọ́sìn bó jẹ́ búrẹ́dì àtẹ̀wà ní bá ti rí lásán á tẹ́ mi lọ́rùn kó lọ àbá lọ wíkú sínú ilé ọlọ́mọ ṣàánú mi o ẹlẹ́dàá mi máa ṣàánú mi o. ìbò sí o ìbò sí o ẹgbà mí o n ó ti ṣe yí sí o èèmọ̀ o. èèmọ̀ ló kú tú pẹ́pẹ́ olùgbọ́nrẹ́gbó pèrè wálé àrẹ̀sàrẹ̀ gan ó pọ̀ jù ọ̀yà o ọdẹ tí mo ṣe lọ́ọ̀rẹ́ inú oko èèmọ̀ o. èèmọ̀ ni mo gbé wálé kété tí mo dé lábọ̀ dé ọdẹ bí kárárùn bí kárẹ́ bọ́ra kárí ilẹ̀ o. lórí burúkú ti rìn lọ. ó filẹ̀kùn lẹ́sìn ó rìn lọ ọlọ́kà tí ẹ ṣe kó lè wọlé kó gbogbo ẹrù àbúrò mi lọ́sìn kó lọ lo life imprisonment àwọn àjọ ní gbogbo ọ̀nà ni màá fi wọ́ọ̀kù ẹ̀wọ̀n fún ẹ pátápátá torí ìwọ́gán ọ̀gá àdájú ni ẹ́ wọ́n lè lò bí ọdún méje lẹ́wọ̀n ọlọ́njọ́ mo fẹ́ ṣí géètì ilé o kí n tó dé jẹ́ kó o ti gbé jíìpù kan lọ o torí ọlọ́njọ́ àbúrò wọ̀ torí pé ká mo jíìpù àbúrò mi lò tí àtẹ̀yẹ̀ kan ń dórúkọ ẹyẹ tí ó lè lọ́pọlọ àwòkú. jẹ́ ká ti bí bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n kékeré fún àbúrò mi ó lè bá ẹ̀jẹ̀ torí rọ́ọ̀bù torí ordinary rọ́ọ̀bù làásìmọ́ ilé ìtura ara ẹ̀jà ṣọ́nà bẹ́ẹ̀ màrí lè ń sin wàhálà àwọn lọ. ọmọ fọ́ǹbùlù fọ́kọ̀. ṣẹ́jọ́ mi má bínú sí pàdé ẹ̀ kú dáa
ó ti mọ̀ wípé every year ìwọ ló máa ń ṣe eré fún wa. Mò ń bọ̀ kábọ̀ tó bá rẹ̀ kò jẹ́ ó ti wá gbogbo ẹ̀yin ará ìlú èbó ló ti kárí ẹ̀ báyìí. Ọmọ ó fẹ́ try ẹni tọ́yà gangan àtúwá ti wá invite àwọn èèyàn ilé wa àwọn èèyàn pọ̀ lọ bíbá. Sórí ìjọ tí wọ́n ń sọ yẹn mò ń play ní Dublin bí mo ṣe play ní Dublin tán the following day mo fly lọ sí London mo lọ play owó táwọn ti Dublin yẹn dẹ̀ san fún mi bí ìtẹ̀ ẹ̀lẹ́ àfọ̀ láti mí sẹ́ àbí kí ló fẹ́ kí pàdé ẹ̀ ṣe náà oríire ló fẹ́ kí n ṣe náà bóyá bí 26 or 27 mo tún gbà lọ sí America from America bẹ́ẹ̀ ni mo gbà lọ sí Canada. ìṣèyàn máa ní ṣe ẹranko àwọn èèyàn náà ń jẹun. nítorí wọ́n yà mí lẹ́nu pa ọ̀rọ̀ oúnjẹ tí wọ́n ní pé omi tí a mu làwọn fi ń ṣe ọbẹ̀. ìdúlẹ̀ náà àwọn wèrè. ewédú wa ni ewédú yẹn dàbí omi mímu òdìlú dì ní nǹkan wọn orí wọn ti dàrú. wà àwọn méjì ó wà lọ́kọ̀ ẹ̀ èyí tó lóore lára lọ ẹ̀ ìdí ó lọ pé tí ọmọ ṣẹ́jú yóò dà wòlé. Yóò dà wòlé. Ṣùgbọ́n tó bá lè rí ìgbẹ́ tí pẹ́pẹ́ bá ṣù tó bá gbé kò ní yá wòlé. ayẹyẹ ọlọ́mú yín ẹ ti sọ̀rọ̀ sínú ajáde apẹ̀tẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́sàn jẹ́ sí pé tí n bá lọ sùn nílé ahoro mọ́jú èmi á kú ilé ìtẹ̀sùn láti èní lọ báyìí màmá jáṣẹ yín ni bá ti ń deṣẹ́ báyìí màmá já bá ti ń deṣẹ́ báyìí màmá já ni èmi ni màá lọ sọ fọkùnrin yẹn nísìn. ẹ bá ẹ sà. gẹ́gẹ́ ẹ ṣáà rí i pé àwọn èèyàn jókòó síbẹ̀ yẹn ṣe é fẹ́ kó ìwọ̀n bẹ́ẹ̀ kẹ́ jókòó ni. kò sẹ́yìn kankan mi gba ìta. níbí. bẹ́ẹ̀ni sà. ṣèbójú ọ̀dọ̀ yín. rárá sà ojú òdùn mi sà. ẹ̀yin òṣìṣẹ́ sọ fún ẹ tẹ́ ẹ mú wá wípé àwọn èèyàn jókòó síbí ẹ wo ilé ẹ̀wọ̀n náà. no sà kò sí èèyàn kankan mi báyìí ẹ̀ ń tíṣà lélẹ̀ yìí náà. mo náà rẹ̀ gbà torí mi ò dàrú. àwọn ẹgbẹ́ tó ń jẹun. ẹgbẹ̀tẹ̀ yín ni kọ́sọ́ lé àwọn ìbàdàn ń jẹun dájú. ṣé mi ni mo tá jẹ pé ṣé ni wọ́n ń jẹ yìí nígbà yìí pé ń jẹ bàtọ́ bẹ̀ ń bí. dájú ti dàgbà jẹ́ká jókòó. àkínní kí ló dé ẹjọ́ kò rí àwọn èèyàn kí ló fa ṣítì nígbà táwọn èèyàn jókòó tẹ́ ń jẹun ṣé bẹ́ẹ̀ kan ló ta jẹ fún wọn bí ṣé bí ṣíà ni ẹgbẹ́ ṣíà kẹ́ jókòó síbi omi orí yìí burú ni. màmá olóúnjẹ ẹjọ ẹ bọ́ sí ìbàdàn bàbá tó wà nípa yòókè ká jókòó ká jẹun náà. ẹjọ kí ló dé sáà. bàbá yòókè ká jókòó ká jẹun. kí nǹkan má bàjẹ́ fún yín ní ìyá búṣí ṣe la ní kí wọ́n kó bí kan lọ jókòó gbómi nígbà táwọn kan ti jókòó bí tẹ́ ń jẹun ẹ̀rẹ̀ lọ́rọ̀ yàn ìbẹ̀rẹ̀ bọ́dọ̀ tó kù sí ṣé ẹ̀kọ́ orí yín má ṣe àbí ni. mi ò tó ń jẹ fẹ́ lọ after tí mo tó ń jẹ fún yín mo tó ń jẹ fáwọn náà. sójú ń dẹ̀yìn ni ṣé èmi ni mo gbé ọba àti ọbẹ̀ fún wọn èmi mo gbé mi síwájú wọn kí sí àwọn èèyàn jókòó tó ń jẹ yìí. bàbá kò séèyàn lórí àwọn àga yìí mt àga ló wà ń bẹ ẹ jẹ́ káwọn tó máa jẹun kán jókòó. báwo náà ṣe wá rí bẹ́ẹ̀ ni mo dá rẹ̀. ẹ jọ ṣé kò sí kankan sà. báyọ̀ wèrè màá mọ̀ ṣé báwọn èèyàn ló jókòó yìí. tẹ bá mọ̀ pé ló jẹjẹ kò jẹ jókòó kẹjẹ ẹjọ ọkọ ẹ àti ẹjọ ẹ jókòó kẹjẹ mi. àti ọwọ́ rìsíkì àti ọwọ́ ẹ tí ò ṣẹ̀wọ̀n rárá tí ò ṣẹ̀wọ̀n wọ́n ti fi lọ́wọ́ ọ̀sẹ̀ pé ẹ lè jókòó lórí ìjà ọ̀rọ̀ méjì lórí gbogbo ẹni tí ó yà ló máa san bọ̀ tójú okòó ni tójú mi bàjẹ́. ẹlẹ ẹlẹ mi. 500 naira. 500 naira. ọ̀gbọ́n ti fi 200 ní ẹ. ẹjọ fún mi 100 naira ń bẹ. ìyá tábà lọ mu ọtí ń gbé apalọ ṣéńjì tó bá kù ẹ tó ń tọ́tí la máa ń fún. ẹ jàre ẹ madame ẹjọ àwọn tí wọ́n dúró ní ọ̀kan yẹn méjì yẹn tí wọ́n ń sọ̀rọ̀ yẹn ẹ mọ̀ wọ́n rí sá. kọ́sọ́mà mi ni wọ́n ṣe kò sí. ìyá méjì yẹn especially tó gẹ fìlà tó yọ ẹ̀kẹ́ díẹ̀ yẹn olúwa o ìkúnlẹ̀ abiyamọ o. bàbá ṣé ò sí bàbá. ẹ wá gbọ́wọ́ yín yé. bàbá ṣé ò sí. ìkúnlẹ̀ abiyamọ o. yélédè bàbá. ọlọ́run gbọ́ tó bá kọjá ìṣẹ́jú mẹ́ta kí ọkùnrin tó sọ́ra yẹn tó faṣọ yàmọ́ rẹ̀ lọ́rùkú tó ya wèrè ẹ pè mí lọ́mọ àlè. bàbá ọ̀rọ̀ kọ́tọ̀kọ́tọ̀ wo nìyẹn ẹ jọ àfẹ́ yẹn bí mo fẹ́ ọ̀rọ̀ bí èpè ní ṣọ́ọ̀bù mi tí ò bá wọ̀ ẹ má wà bí wàá jẹun mọ́. àǹtí tí ò bá ya wèrè
ẹ fi táyà sí mi lọ́rùn ẹ dáná fún mi. bàbá tó bá jọmọ sí iná kan. iná sọ yé so alright yé. ọmọ stop gbogbo kí ni. kí lè ṣe fún bàbá. kí ló kọ dáúdà àti Jerusalem. bàbá ẹni ẹlẹ́ni bàbá ẹni ọmọ yẹn lọ́wọ́ ìdílé wílé. ẹni ẹlẹ́ni ẹ bá mi ẹ sọ̀rọ̀ pé èèyàn máa ya wèrè kò jẹ́ tó ṣẹ́jú mẹ́ta ẹni ẹ ya wèrè a máa jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ẹran tó yí ló ń jẹ náà mọ̀. nínú ká pa yín àfi ká yà yín náà níwèé ẹgbẹ́ táyà wà kẹ́kẹ́ sí ọlọ́run. ẹ̀wù yàrá lọ wá pẹtrol àti ṣáná ẹ̀mú wá ọjọ́ ìjọjọ́. kálẹ̀ yín ọjọ́ kálẹ̀ yín. ẹgbẹ́ mi lẹni tó wà tó ń tẹ́tẹ́ ṣe léṣe yìí. kí ló dé bọ̀dà. ẹ mọ nǹkan tí wọ́n ṣe kí náà ṣe wọ́n ní èèyàn máa ya wèrè láàrin ìṣẹ́jú mẹ́ta ẹni yẹn dẹ̀ ya wèrè àwọn náà fẹ́ pa wọn báyìí torí àṣẹ fi táàsì wọn lọ́rùn a lè máa sun wọn wọn á jó bám bọ́dá mi ọjọ́ kí ló ṣe jẹ́. Dọ́làní èmi ló pa mí mo wá jẹun ní búkà mi o. ẹ̀yin lọ jẹun búkà ẹ mọ̀ pé amúnibúni lẹ́yìn ẹ bá mi lóhùn ṣé kò sọ jẹ́lé tẹ̀lé jẹ ni ẹ̀yin lọ́ọ́ lọ jẹun búkà. mi ò fẹ́ jẹun lélẹ̀ àbàṣà táwọn ọmọ ti ṣe sínú ọbẹ̀ òní jẹ́ kí n jẹ́ mo ṣe ní kí wọ́n á jẹ búkà mo bá rí àwọn orin méjì ní bá ní ọkùnrin tó wà lọ́kàn ya ayàwó láàrin 30 minutes nígbà sọ fún yòó ló jẹ ó tó nílò ní wọ́n náà mí ó. tí o bá jẹ́ ẹ̀gbọ́n mi tẹ̀jẹ́ ni màá dá ìpàjúbò yìí tẹ̀ wáyé ni. lẹ́yìn tí mo ti sọ fún yín wípé ẹ ò gbọ́dọ̀ jáde kó nu ọgbà yẹn ẹ̀yin ni mo fi sí ẹ̀wọ̀n náà ṣé ohun tẹ́ fẹ́ fi ránṣẹ́ ṣeré ǹjẹ́ tó bá pẹ́ ìgbọ́ràn ṣé gbogbo eléyìí lè ṣẹlẹ̀ ẹ tún lè wá rí wọn ilé olóúnjẹ ẹ̀yin rí wọn ní olóúnjẹ ìwìn ní èèyàn máa ya wèrè ó dẹ̀ ya wèrè ṣẹ́rí pé ẹnu yín fẹ́ kó bá yín báyìí ṣẹ́rí pé ẹnu yín ti rán yín lọ́rùn báyìí ẹ wo ẹjọ́ torí tọ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn mi ojú òní tì wọ́n tí ẹ̀yin náà bá wò mí dáadáa ẹ mọ̀ pé ojú mi kì í ṣe àìmọ̀ olókun ńlẹ̀ yìí and mi ò lè pẹ̀lú ọ̀bọ jẹ́wùrà láéláé ẹ̀gbọ́n mi tẹ́ ń wò yìí kò lóògùn ẹ̀fọ́rí lásán. ẹ wo bàbá ọ̀rọ̀ tẹ́ ń sọ látẹ̀kọ̀ ẹ̀ tèmi máa yàtọ̀ ṣẹ́ráǹtì tó dúró yìí ẹ̀gbọ́n mi ni mọ́mí wò dẹ̀ sí nlé ṣọ́ọ̀pù wa dẹ̀ níbẹ̀ yẹn bàbá tẹ̀dẹ̀ ń wò yìí ó sọ pé èèyàn máa ya wèrè ó dẹ̀ ya bàbá yẹn ń wèrè síbẹ̀ yẹn ọ̀rọ̀ yìí ń sìn ó ti dọ̀rọ̀ court tàbí tó bá ti mọ̀ pé àwọn máa jẹ́ kẹ́ni yẹn gbádùn àìjẹ́ bẹ́ẹ̀ ọ̀dọ̀ ọlọ́pàá ni. ó máa gbádùn ìgbẹ́ pẹ́pẹ́ yé mi. ṣé ilé yàrá ẹjọ́ ẹ jẹ́ ká ṣe báyìí whatever happen. I can understand how you feel. bójú mi náà ni màá ronú jù bẹ́ẹ̀ lọ àjẹkẹ́ lànà ọmọkùnrin mi but the truth is ó dáa ẹ wo mo agree pẹ̀lú yín nínú pé kẹ́ni ẹ máa lù ú pa àbí ká lọ station ó bẹ́tà ká kú lọ sọ́dọ̀ ọlọ́pàá. ó yá ẹ jọ ẹ má ẹ jọ ẹ jọ. bí wọ́n bá yọ tán ọwọ́ bẹ́kùn bẹ́kùn èrò tí rọkọ èrò tí rodò. ṣé èyí kìíní ṣe ètò ẹ̀ ti ya wèrè báyìí ó ṣe wá jẹ́ pé èmi nìkan ni mo máa ń rí abẹ́kàn máa ń pọ̀ sí gẹ́gẹ́ ni níta wèrè máa ń jò ẹ́ ṣàkóso
ìjòyà àwọn olóòjò àwùjọ dáṣkọ̀ọ̀kan orí yìí ti fún mi àìsínwí ariwo àsọ ẹ ṣe dẹ́ndẹ́ ẹlẹ́yà bíi lẹ́nu èmi àti ẹjọ́ ríra wa wá ṣe dẹ́ndẹ́ sí lónìí ẹ kájọ mọ́ra lójú ẹ ti ẹ̀ pọ̀ ṣáko. ìtàkùn èyí tó wà láàrin tó wà lójú orílà òun ni wọ́n wá sí o máa ṣiṣẹ́ jẹ́ 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 o. so iṣẹ́ ìbílẹ̀ wa jẹ́ bí ṣojú mi ló máa ṣe àjọ máa di akẹ́nẹ́bò tẹ̀ ìyá ẹ̀ ló mọ́ lójú òsínwìn èmi mọ̀ bá jọ nígbà wọn báyìí èmi máa tẹ̀lé ilé wọn nígbà tó ti bẹ́ẹ̀ gbé wọn lórí àjọ máa di akẹ́nẹ́bò dè kẹ̀kẹ́ ẹ̀sì ọ̀kadà ọ̀dọ̀dà ẹ̀ padà. kí ló dé bàbá yìí. ọ̀dọ̀dà ọ̀dọ̀dà sọ̀sọ̀sọ̀ ẹ̀ padà ilé tẹ̀lé ká padà ọ̀nà ọ̀dà ni ìwé yóò ó rí mi. ó dúró síbi òun mú ọ̀fadà ní báyìí ọ̀dọ́ níbí ó fẹ́ ta ọ̀fà. Arúfẹ́ sọ́ni kó máa kó bá lọ Arúfẹ́ bàbá kí ni tẹ̀lé ká padà. mo ti sọ ká ní mo rí mi tó fẹ́ ta ọ̀fà ọlọ́fà náà wọ̀. ṣé ẹni ẹni tẹ̀kù. èmi fẹ́ save life ẹ̀ ní. save life wo ẹni ká padà kílẹ̀ tó lè ní ká padà. àní mo ọlọ́fà náà. ọlọ́fà náà wọ ẹni ká wo ìwé àárín kankan ṣé ẹ̀ lọ́dọ̀ orí ṣá. ẹ ní ọdọ orí. ayọ̀ lọ ẹni lọ ẹni tẹ́ ti tikú ẹni tẹ́ ti tikú ọ̀yà ẹ̀ ṣọ́bẹ̀ ẹ̀ ṣọ́bẹ̀ abẹ́ ni ṣọ́bẹ̀ ọjà rẹ̀ ìbò sí yàrá àdúgbò ìṣẹ̀lẹ̀ yìí ká ó lè púpọ̀ ọ̀rọ̀ yìí ń bọ̀rọ̀ mi. ọwọ́ èkó láyé ń báni láwọn òkè ń báni láwọ̀ ẹ̀jẹ̀ mo bá tèmi débi ipò mo fi alàgbà àkànmú ọmọdé sí ẹ̀wọ̀n ọdún mẹ́wàá pẹ̀lú iṣẹ́ àṣekára kí ni mo ṣe lórí pé mo fẹ́ ṣèfù gbèsè ayé èèyàn àwọn tèmi dẹ̀ wá ń gbòòrò báyìí tí wọ́n mọ̀ pé bí mo wà mo mọ̀ pé pápẹ́ akínsọlá tókìó tó wọ́n pé bí mo wà ní láti Ìbàdàn á ti ránṣẹ́ sí MC Musiliu lẹ́kọ̀ọ́ àti Koko Zaria ẹjẹ́ agbébọ̀wọ́ ìjáde kì í ṣèyàn bẹ́ẹ̀ mo mọ̀ pé pápẹ́ ìyẹ̀rù ọlọ́pàá ọkọ̀ mímú náà kó mọ̀ pé mo wà bíi òun àti Jasper àti kákámọ̀rù fún wa ti ṣe pàdé láti yọ mí fóònù mo dẹ̀ mọ̀ wípé tí owó Sake Warrior Yemọja lórí odò tó bá bà mí bí pẹ̀lú àjílẹ̀ lọ́jọ́ ta kọ́ wá pápá pẹ̀lú pẹ̀sì kó wà ní onílù ọ̀sẹ̀ kan bí ta ló fẹ́ sọ fún wọn àwọn aláàánú mi ni tí owó Tọ́lá nílé ìjàmbá lè bà mí bí àti àdìrọ̀ ṣàlàfà aṣọ ọdún ta ló fẹ́ sọ fún àwọn wọ́n lè kọ́kọ́ kílẹ̀ gbogbo ọwọ́ láti wá gbé dánù bàá ta kó tó gbé mi ta ló fẹ́ sọ fún wọn àbí kí ìrẹsì sáà dìbò mi àrí ìbí tí ìfẹ́ kí yóò jẹ́ yàrá Lámídì Adédìbò ta ló fẹ́ sọ fún ọ Aláàjì Mùjísù Akínpẹ̀lú alága róòdù mi lè kọ́ máa mi tẹlifóònù bàbá yìí o àti bàbá lórí oko bàbá o ṣé mi ò ní rí sáwúlà ni ṣé mi ò ní rí sáwúlà tí máa fi kó lè prison yard àwọn tèmi fẹ́ dá mi nù gbọ̀dọ̀ ọ̀gbọ́ ni wọn ò ṣèyàn bẹ́ẹ̀ wọn ò gbọ́ ni àrùwá abókè mi wà lẹ́wọ̀n mo jẹ́ 5 million àti fúdọ̀fà kan fún mi lẹ̀ sáwúlà abókè mi wà lẹ́wọ̀n kì í ṣe 5 million Àgbàlájì Mùjísù Akínpẹ̀lú àkọ́kọ́ mi wà lẹ́wọ̀n bíi alẹ́ ní tì tí ìbá òkú dá ó gbé jíìpù kan lọ́ọ́ fúdọ̀fà kan máa kó fún mi lẹ̀ ọdún mẹ́wàá pẹ̀lú iṣẹ́ àṣekára Mùjísù wà ní oúnjẹ fàájì báyìí.
gbogbo tí o ṣe gbogbo ẹ̀ ló ní. mo lágbára láti bá ẹ mi ò bá ẹ torí mo fẹ́ kó o kẹ́kọ̀ọ́ o sì gbé kẹ́kọ̀ọ́ ọmọdé ìfojú ọdẹ ìjẹ̀bú tó wá rí ewu láti sí òòrè láti ṣe ọkọ̀ nínú yín yóò máa tọrọ aṣọ wọ̀ lẹ́yìn ìgbọ̀n bóyá àbílú àwọn aṣọ ọ̀hún ọ̀pọ̀ a sì máa tẹ̀lé fún òye káàkiri wọ́n máa ṣe ṣìnà wọ́n á bẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ títì wọ́n á pè wọ́n lè mọ̀ bóyá ẹ̀rọ kò yẹ pé ni o àti agbóhùn àti ẹ̀rọra ní kẹ́yìn yóò jẹ́ ọ̀sán lọ́rùn tó ìwà ní àtẹ̀yẹ kọ́ ṣe kódà kí gbogbo ẹ̀yìn aráàlú kẹ́rẹ̀ ìgbẹ́jú pátá kẹ́rẹ̀ ní àwa ẹ̀rọra ẹ̀yìn láti etí torí pé bí ìṣẹ̀lẹ̀ bá tẹ̀ ṣẹlẹ̀ sọ́mọ ẹ̀ka kó lè yára àbí alàgbàdo ni wọn ò lè rí èyí tí wọ́n sọ fún ẹ̀ pé òun sọ ní pé ṣẹlẹ̀ sí ọ ṣùgbọ́n àbẹ̀rẹ̀ lọ́rùn ìdí nìyí tí ẹ̀yìn ọmọ ènìyàn tí ẹ̀yìn ìdí ayé torí pé ọlọ́run ló ń àṣẹ lọ́dọ̀ torí olóòrùn ó sì so gbogbo torí pé ẹ̀yìn ọmọ ádámù ẹ̀kẹ̀rún wọn tí ò sọ kiri ní olóòrùn ṣé òṣìṣẹ́ gbogbo ní àtúnfẹ́ ju rẹ̀ torí oníṣí lábẹ́ ẹ̀kí o tó bá wá rẹ̀ ọba tó wà nínú ọba ń lọ ó gbọ́dọ̀ bí ẹ̀rẹ́ ta ó dúdú ìmọ̀láyé ìlú ilẹ̀ àwọn lọ. aṣọ aláṣọ wọ̀ o ká fi yẹn bóra fìlà òní fìlà o ká fi yẹn dérí aago aláago ká wò yẹn ṣiṣẹ́ mo fẹ́ ṣe bí ẹnìkan ìyá ló ń jẹ́ nìyẹn o. àfarawé nìyẹn jáwọ́ àfarawé nìyẹn jáwọ́. ẹ wá wáyé ọmọdé tó fẹ́ ṣe bí ẹ bọ́ra àfarawé ló ṣe kó tó dẹni ó wẹ̀jú ó fẹ́ ṣe bí ẹ̀bọra ló bá jí sọ̀fìn ayé. àfarawé nìyẹn jáwọ́ àfarawé nìyẹn jáwọ́. nínú gbogbo ẹyẹ ìran àgbẹ̀ ló ń dárò nínú gbogbo ẹyẹ oko àlùkò ló ń kó sùn o ìran ajá ló ń jẹ mí ìran àgbò ló ń yọ̀wọ̀ ẹyẹ tó bá farawé gùn ẹ̀yìn àrùn yóò sùn o.